oníṣẹ́ ìyanu ni Jésù. bẹ́ẹ̀ ni o oníṣẹ́ ìyanu tuntun dé aláràárẹ̀ sì ti gbára rẹ̀ dé fire conference ọdún yìí yóò tún dé tìyanu nínú ìpàdé ìsọjí ńlá méjì léraléra àkọ́kọ́ yóò wáyé ní ọjọ́ Friday ọjọ́ 9 nínú oṣù kẹjọ ní ọdún 2024 yìí ní gbọ̀ngàn ńlá ìjọ St. Luke's ní Hilmartin Road ní ìlú London pẹ̀lú àkòrí tó wípé ó di ìgbèkùn ní ìgbèkùn níbi tí gbogbo ìgbèkùn yóò ti já bí òwú ìránṣọ bàbá wa dọjọ́ Friday ọjọ́ 13 àti Sátidé ọjọ́ 14 nínú oṣù kẹjọ bákan náà ní ọdún 2024 yìí fire conference ó balẹ̀ gbàá ní ìjọ Baptist ní ìlú Freiburg ní orílẹ̀-èdè Germany fún ìsọjí ọlọ́jọ́ méjì tó lágbára pẹ̀lú àkòrí tó wípé kìkì ọgbọ́n kìkì agbára níbi tí agbára àti ọgbọ́n Ọlọ́run yóò ti di mímọ̀ lójúkojú olùṣọ́ àgùntàn Sam Adeosun àti àwọn ìránṣẹ́ Ọlọ́run tá a ti yà sọ́tọ̀ lọ́lọ́run ó lò pẹ̀lú ìmísí ẹ̀mí mímọ́ tó níná nú ṣẹ́ẹ̀rí fire conference ọdún yìí yóò dínà mọ́ àwọn agbára òkùnkùn lára yóò sì mú ìdààmú ayé rẹ̀ tán. Explosive teaching and powerful prayer combined. Live with Pastor Sam Adeosun. It's time for PrayerLIfe with Pastor Sam Adeosun. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ a gbàdúrà. Ọlọ́run wa àwa yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún àánú tí ẹ fi hàn. A dúpẹ́ lọ́wọ́ yín o fún ìdílé gbogbo. A dúpẹ́ lọ́wọ́ yín fún ẹbí gbogbo. A yìn orúkọ yín fún àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n fi ara wọn jì fún àdúrà àti ìwà mímọ́. Jésù Kristi Olúwa ẹ gbà ọpẹ́ wa. Mo gbàdúrà fún yín. Bọ́lọ́run tí ń bẹ tẹ́mi ẹ̀ ń bẹ láàyè orúkọ Jésù á pè yín. Mo ní orúkọ Jésù Kristi orúkọ Jésù tẹ́ ń pè yín mo ní á pè yín lórúkọ Jésù. Díẹ̀ tí mo fi gbàdúrà bẹ́ẹ̀ ni pé ọ̀gọ̀rọ̀ ló wà tí orúkọ Jésù pé mọ́ fún. Wọ́n á yalé kiri ẹlòmíì ti di jẹ́ fún àwọn tí ò ní láre tó. Ṣùgbọ́n gbàdúrà fún yín pé ayé yín ò ní bàjẹ́ lórúkọ Jésù Kristi. Bí ẹ tún ṣe ń pe orúkọ Jésù lónìí ọ̀run á ṣe fún yín ògo Ọlọ́run á farahàn o agbára wà láàyè Ọlọ́run á ṣiṣẹ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín. Tọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run a máa tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àkànṣe orí ọ̀fẹ́ èyí tó fún wa lónìí pé ká tún jọ gbàdúrà pọ̀ àkànṣe orí ọ̀fẹ́ ni o àyìn Ọlọ́run fún àǹfààní èyí tó tún fún wa. Ẹ jẹ́ kí n sáré yán ọ̀rọ̀ kan fún wa ní ṣókí. Ṣé rí ní ọ̀sẹ̀ tó kọjá ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí send message ó ti máa ń ṣe bẹ́ẹ̀ tipẹ́ mo á rẹ́rìn mo ní ó yẹ kó dẹ̀ ti yé yín o gẹ́gẹ́ bí olórin ó ní ìgbàgbọ́ ni orísun gbogbo ìgbàgbọ́ ni orísun gbogbo ẹ wo mo fẹ́ kí ìgbàgbọ́ yín kó ṣe jù bẹ́ẹ̀ lọ ni ìgbà míì máa kàn ṣe kankan mo ń gbé ìgbàgbọ́ yín lórí òṣùwọ̀n ni kí ló fà á ní ọ̀sẹ̀ tó kọjá mo ní lójijì mo ní ẹ lọ ẹni tí tára ẹ̀ bá le díẹ̀ kó lọ wá omi níbikíbi tó bá wà ẹ rí i pé nínú àdúrà yẹn mi ò sọ ohunkóhun nípa omi tẹ́ bá notice bẹ́ẹ̀ mo ṣe pé nínú àdúrà mo sì ní kẹ́ lọ́wọ́ mi yẹn mi dẹ̀ sọ bọ̀dẹ́ nígbà táwa ṣe tán mi wàá sọ̀rọ̀ nípa pé tẹ́ bá ti ṣe o ẹ mú ni o ẹ fi wẹ̀ ni o ẹ fi ra orí ni o mi ì sọ kankan. Ohun tí mo ń try láti kọ́ wa ni wípé ìgbàgbọ́ ni orísun gbogbo. Ẹ̀rí mo kẹ́kọ̀ọ́ kan lára grandma wa ṣe rí grandma wa ìyá tó bí mọ́mì wa àwọn onígbàgbọ́ ayé 1930 ní a lot of lessons mo láàn lọ́dọ̀ wọn tó bá ti gbòòrò dé báyìí pẹ́rẹ́ báyìí à ń lọ sí ẹ̀fọn aláyè ni à ń lọ bá wọn nìyẹn. Ẹ̀rí wọ́n máa torí nǹkan tí adé ṣe tèmi ṣe láìkì ọ̀dọ̀ wọn ní ìtàn wọ́n máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ ìtàn nípa ẹ̀sìn ìgbàgbọ́ yìí wọ́n máa ń sọ fún mi ó jẹ́ kí n láìkì Jésù gan màmá yẹn jẹ́ kí n láìkì Jésù gan wọ́n láyé ìgbà yẹn wọ́n ní bàbá Babalọ́lá wọ́n ló máa wà ní kíní kan Èkìtì wọ́n ní wọ́n ti mọ̀ pé ìlú báyìí ló wà wọ́n máa ti mọ̀ bó kò sí fóònù nígbà yẹn wọ́n ní wọ́n tó bá ti wá di àkókò ìsọjí wọ́n á gbé omi sínú ìgò ẹ̀rí wọ́n á gbé síta níwájú ilé wọn ẹlòmíà kúnlẹ̀ tí àmín 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 àmín. Wọ́n ní ìgbà táwọn bá ti mọ̀ pé àṣẹ Ọlọ́run ti wọ ọbẹ̀ tán ní ìgbà tí ìgò yẹn bá bẹ̀rẹ̀ sí tutù nígbà tán gbé sínú fridge wọ́n ti mọ̀ pé bàbá ti bẹ̀rẹ̀ àdúrà nìyẹn. Mo ní bá a lè ṣe mọ̀ nǹkan tí bàbá yẹn ń ṣe ní ìlú kejì kẹta síbi tẹ́ ẹ wà àwọn ní kò mátà wọ́n ní ìgbàgbọ́ ni wọ́n ní kò mátà rárá oh my God àwọn onígbàgbọ́ nìyẹn. So tí wọ́n bá ní kẹ́ gbé omi síta pẹ̀lú ìgbàgbọ́ yín ẹ fọkàn yín sí wípé àṣẹ láti òkè wá ó ti wọ ọbẹ̀ nìyẹn. Tábà rẹ̀ ti gbàdúrà tán ohunkóhun
iṣẹ́ babaláwo ni pé kíní ìgò yìí má jẹ́ ó kan lẹ̀ o, ìgò yìí báyìí sí báyìí mímu nìkan ni o, kò wà fún wíwẹ̀ o. ṣe pé àdélé wọn rí o, bàtà àwọn tó lọ bẹ̀ tó ń sọ fún wa nìyẹn. tó tó wá ti ní ẹgbẹ́ omi síta yẹ́pẹ̀ ìgbàgbọ́ yín ni where the spirit of the Lord is, there is liberty. Bíbí kan tí bíbélì sọ nìyẹn. Ó ní níbikíbi tí ẹ̀mí Ọlọ́run bá gbé wà, wọ́n ní kí ló wà ń bẹ̀ o, òmìnira ó wà níbẹ̀. Òmìnira yẹn mo fẹ́ ká lò, orí ọ̀fẹ́ yẹn mo fẹ́ ká máa jẹ. Mo gbàdúrà pé àdúrà ò ní ṣe tìyíntì lórúkọ Jésù. Má jẹ́ ká gbàgbé August, pé August àlejò olóore, August visitor, ó máa dé wa lálejò ní August lágbára Ọlọ́run. Gbogbo ọ̀nà ni àwọn èèyàn bíi tiwa tí wọ́n ń sa, àwọn kan wà lọ́sàn-án lóru, wọ́n ń prepare ni. Ń tọ́nà wa náà ni pé káwa náà mọ̀ bá ṣe débi. Àwọn èèyàn kan múra láti Amẹ́ríkà, àwọn èèyàn kan múra láti Canada, wọ́n fẹ́ ṣe kíni o, àdúrà yìí náà ni kò sí nǹkan mi o. Mo gbàdúrà ní àsìkò fire conference ti ọdún yìí, Ọlọ́run á tó kọjú sí wa ṣe lóore lórúkọ Jésù Kristi. London ní on the 9th of August, òun ni tó bá ti di on the 23rd and 24th Freiburg la máa wà ní orílẹ̀-èdè Germany, fún àwọn ará Europe. Ẹ̀já wọnú àdúrà wa lọ. Show me the way, fi ọ̀nà hàn mí. Show me the way. Ó ní kókó tá ó ṣiṣẹ́ lé lónìí, fi ọ̀nà hàn mí. Ẹ̀wọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run, nígbà tí Jésù sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé òun fẹ́ lọ pèsè àyè sílẹ̀ fún wọn o, pé níbikíbi tí òun bá wà káwa náà lè wà níbẹ̀. Jésù sọ bẹ́ẹ̀ fún àwọn ọmọ ẹ̀yìn. Ibi tá a máa ń sábà kó ti Bíbélì dé ní èṣù, ó sọ ju bẹ́ẹ̀ lọ. Ó sọ̀rọ̀ kan ní ọjọ́ yẹn, arákùnrin Tómásì, báyìí ṣe ń tẹ̀lé Jésù tí ìgbàgbé ò le, kò tiẹ̀ yé mi. Jésù sọ̀rọ̀ kan lọ́jọ́ kan, arákùnrin Tómásì wá sọ mí. Mo kàn wo pé mo ní sọ àwọn wọ̀nyí nígbà tí Jésù sì wà láyé tí wọ́n ti ní ẹ̀mí mọ́ mà dá o. Nígbà tí wọ́n ti ní ẹ̀mí mọ́ béèrè bárabàrà báyìí ni wọ́n ń ṣe. Now kí ni Jésù sọ? John chapter 14 verse 4 and 5. John ìwé Jòhánù, John chapter 14 verse 4 and 5. Jésù sọ̀rọ̀ kan. Ó ní ẹ̀yin mọ ibi tí èmi gbé ń lọ, ẹ sì mọ ọ̀nà náà. Tó Jésù sọ bẹ́ẹ̀ ni pé ẹ̀yin ọmọ ẹ̀yìn mi o, ìgbàgbọ́ mi báyìí ni wípé ẹ mọ ibi tí mò ń lọ, ẹ dẹ̀ mọ ọ̀nà tí màá gbà débẹ̀. Ní tó sọ nìyẹn. Kí ni Tómásì wí? Tómásì wí sì wí fún pé Olúwa, a kò mọ ibi tí ìwọ ń lọ, a wá ti ṣe mọ ọ̀nà náà. Wow. Nígbà tí mo kọ́kọ́ rí bẹ́ẹ̀ yẹn nínú Bíbélì mo ní so báwo lèyẹn ṣe ń disappoint ọ̀gá ètò tó báyìí? Bẹ́ẹ̀ náà nígbà tó jíǹde, Tómásì kan náà ni ó tẹ́ bá rántí. Táwọn sọ pé Jésù ti jí kíníkan ní èmi gbọ́rọ̀ yín o, èmi ò lè ẹ̀pùrọ̀ àbẹ́ ẹ̀pùrọ̀ o, ṣùgbọ́n tí n bá rí àpá ìṣó ní ọwọ́ àti ẹsẹ̀ láyé mi ní gbàgbọ́. Pẹ̀lú gbogbo láti àtọ́ máa pé doubting Thomas, bẹ́ẹ̀ làwọn kìrìsìtẹ́nì kan ṣe rí. Jésù ti wà confident pé yes, ẹ̀yin ọmọ ẹ̀yìn mi nìyí, àjọ ń wọlé àjọ ń jáde, mo ti kọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́. Ó ní ẹkú mọ̀ bí ẹ ṣe àpàpà mọ̀ bí tí mò ń lọ, ẹ̀dẹ̀ mọ̀nà débẹ̀. Àwọn bí tẹ́ ń lọ sáwọn what a disappointment. Ẹ̀rí torí ẹni kókó yẹn ti wáyé pé kí Ọlọ́run kó fi ọ̀nà hàn wá. Ọ̀gọ̀rọ̀ náà ni ọmọnà lónìí, bẹ́ẹ̀ ni wọ́n ń tẹ̀lé Jésù ṣùgbọ́n kò ọ̀nà yẹn ò yé wọn. Ó mà ṣe o. Tẹ́ bá dẹ̀ wò láyé tá a wà yìí, tẹ́ bá fi ọkàn sí ọ̀rọ̀ tí Tómásì sọ, lápá kan rí i pé tẹ́ bá fi rẹ̀ sí ṣú ẹ rí i pé ó rí bẹ́ẹ̀, ọ̀rọ̀ yẹn dẹ̀ rí bẹ́ẹ̀ tó tọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló disappoint Jésù, wọn ò mọ̀nà yẹn. Òun ló fà lónìí ẹlòmíì nínú ìrìn àjò ayé ẹ̀ á máa lọ wájú, ẹlòmíì nínú ìrìn àjò ayé á máa padà sẹ́yìn, bẹ́ẹ̀ ẹlòmíì nínú ìrìn àjò ayé á máa yí lójú kan báyìí, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó pọ̀ dáadáa o, irú rírìn bẹ́ẹ̀ pọ̀ dáadáa. Ìtorí ó ní láṣẹ ní àdúrà tòní, láṣẹ nílò Ọlọ́run torí pé gẹ́gẹ́ bí ènìyàn tàbá ní ká fojú inú wò àmọ̀nà, a ò mọ nǹkan kan, a ò rí nǹkan kan. Ibẹ̀ yẹn gan láti bẹ̀rẹ̀ àdúrà wa lónìí. Ṣe nínú ìrìn àjò ayé ó ṣeé ṣe o kéèyàn máa rìn lọ síwájú o. In the journey of life it is possible to go forward. Ó ṣeé ṣe kéèyàn máa rìn síwájú, ó ṣeé ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n kí ni kan mo fẹ́ kó wáyé wa o, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a fojú rí
òun ti gbéra wọn kalẹ̀ nínú ayé yìí tí òun fẹ́ jẹ́ ká ayé wa tẹ̀síwájú tó ẹ̀rọ yẹ kéèyàn ṣe múra sí ọ̀rọ̀ ara ẹ̀ ṣùgbọ́n tí máa ní kẹ́ múra sí ọ̀rọ̀ ara yín mí ní kẹ́ máa ya lé o múra sí ọ̀rọ̀ ara ẹ̀ túmọ̀ sí pé ká jọ̀wọ́ ayé wa fún Jésù ká gbègbè ayé wa mímọ́ ó tán ohun tí èèyàn múra sí ọ̀rọ̀ ara ẹ̀ fún nìyẹn yòókù pé Pastor Sam ní ká múra sí ọ̀rọ̀ ara mi ẹ jọ̀ọ́ màmá ẹ ràn mí lọ́wọ́ mi ìjókòó tẹ́tẹ́rẹ́ irọ́ ohun tèmi ń sọ kọ́ yẹn ohun tó ẹ̀ mo ṣe là dáadáa kó lè yé wa. Ezekiel chapter 1 verse 12 mo sọ fún wa pé inú ayé yìí èèyàn lè move síwájú àwọn tó lè move síwájú ẹ gbọ́dọ̀ wà lára wọn o kò sí nǹkan tó kàn yín nípa ohun táwọn èèyàn ń sọ o ohun tó ń ṣe o kí ayé yín tẹ̀síwájú láyé yìí ó ṣeé ṣe. Ezekiel chapter 1 verse 12 bẹ́ẹ̀ sọ pé ó ní olúkúlùkù wọn ń lọ tààrà síwájú lórúkọ Jésù ẹ lọ tààrà síwájú lórúkọ Jésù. Ó ní níbikíbi tí ẹ̀mí bá ń lọ ni àwọn náà ń lọ láì wẹ̀yìn bí wọ́n ti ń lọ ẹ gbọ́ láì wẹ̀yìn níbikíbi tí ẹ̀mí ń lọ ṣe pé mo sọ lẹ́ẹ̀kan ẹ̀mí Ọlọ́run ló lè darí ayé ènìyàn o téèyàn bá fi àwọ̀ ẹ̀ sọ́wọ́ àwọn wòlíì kan tí ẹ̀ máa bàjẹ́ kanlẹ̀ débi pé òun á ṣàtì téèyàn bá fi ayé ẹ̀ lórí àwọn philosophers tán gbọ́dọ̀ àwọn oníranṣẹ́ Ọlọ́run láyé yìí tí ẹ̀ máa polúkúrú muṣu débi pé a máa wá ikú kò ní rí òótọ́ tó wà ń bẹ̀ nìyẹn á sọ fún Ọlọ́run gbogbo ohun tí ò ní jẹ́ kí n tẹ̀síwájú nínú ayé yìí Jésù ẹ pín wa níyà all things that will prevent me from progressing separate us, O Lord. Sọ fún Ọlọ́run gbogbo ohun tí ò ní jẹ́ kí n tẹ̀síwájú tí ò ní jẹ́ kí àwọn ọmọ mi tẹ̀síwájú tí ò ní jẹ́ kí aya mi tẹ̀síwájú tí ò ní jẹ́ kí ọkọ mi tí ò ní jẹ́ kí ìdílé mi tẹ̀síwájú ní orúkọ Jésù ẹ pín wa níyà ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà gbogbo ohun tí ò ní jẹ́ kí n tẹ̀síwájú nínú ayé yìí lórúkọ Jésù Kristi Olúwa ẹ pín wa níyà gbogbo nǹkan ọ̀hún Jésù tí ò ní jẹ́ kí n tẹ̀síwájú kò tí ò ní jẹ́ kí àwọn ọmọ mi tẹ̀síwájú tí ò ní jẹ́ kí aya mi tẹ̀síwájú tí ò ní jẹ́ kí ọkọ mi tẹ̀síwájú orúkọ Jésù tí ò ní jẹ́ kí ìdílé mi tẹ̀síwájú Olúwa ẹ pín wa níyà bẹ́ẹ̀ sì máa mú nìyẹn bẹ́ẹ̀ sì máa gbàdúrà nìyẹn torí pé tó bá kan ẹnìkan kan ẹnìkejì o ẹ gbà bẹ́ẹ̀ o tó bá kan ẹnìkejì kan ẹnìkẹta o bí ọ̀rọ̀ ìdílé ṣe rí gẹ́lẹ́ nìyẹn o gbogbo tí ò ń jẹ́ kí n tẹ̀síwájú ní orúkọ Jésù Kristi Olúwa ẹ pín wa níyà 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 gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ wo ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn àwọn ló fẹ́ dé ilẹ̀ ìlérí wọn bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wọn mọ̀ bá ṣe máa débẹ̀ ṣe ló dàbí ẹni tó mọ̀ pé ó dẹ̀ wù mí o láti lọ sékìtì o ṣùgbọ́n kò ní òye bó ṣe máa lọ bẹ̀ torí kò lọ bẹ̀ rí so kò ní òye bó ṣe máa débẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ó nílò àwọn láti make àwọn inquiries kan ẹjọ́ gáàjì wọn tí wọ́n mọ́tò sí ìlú sí Èkìtì tó bá ṣeé ṣe fún ibo ló fẹ́ lọ níbẹ̀ á ti make preparations tó dẹ̀ ló fi máa jẹ́ pé àwọn tó lọ fún vacation yẹn preparation wọn máa ń pọ̀ bọ́rọ̀ ayé ṣe rí gẹ́lẹ́ náà nìyẹn ṣe rí àwọn Israẹli àwọn náà ní problem yẹn ẹ̀rí wọ́n fẹ́ dé ilẹ̀ lérí wọn ṣùgbọ́n wọn ò mọ̀nà ó dé stage kan wọn ò mọ̀nà débẹ̀ Ọlọ́run ti set 40 days journey fún wọn bẹ́ẹ̀ ṣe máa rìn ní ẹ̀ẹ́dẹ̀bí ẹ̀sìn mi bẹ́ẹ̀ ṣe máa rìn ní ẹ̀ẹ́dẹ̀bí ẹ̀sìn mi ṣùgbọ́n wọ́n polúkúrúṣu ọ̀nà yẹn mọ́ra wọn lọ́wọ́ Deuteronomy chapter 1 verse 8 bẹ́ẹ̀ sọ pé ó ní wò ó èmi ti fi ilẹ̀ yìí fún yín ẹ wọ inú rẹ̀ lọ kí ẹ sì gba ilẹ̀ náà tí Olúwa ti búra wípé òun yóò fún àwọn bàbá yín fún Abrahamu Isaac Jacob àti fún àwọn àrọmọdọ́mọ wọn. ṣẹ́rí ìlérí tó ní agbára àti ilẹ̀ tó ti pèsè fún wọn ṣùgbọ́n kí ni wọn ò mọ̀nà débẹ̀ nígbà tí Ọlọ́run ṣèlérí fún àwọn Ísírẹ́lì wọn ò ní òye ọ̀nà ìmúṣẹ yẹn pé ọ̀nà tó máa gbà ṣe rere kò yé wọn oh God ìdí ẹ̀ ni pé tẹ́ bá dẹ̀ wò láyé tá a wà ó ń ṣẹlẹ̀ lójoojúmọ́ ìyàwó tó yẹ kẹ́lòmíì fẹ́ ó ti fi ṣe girlfriend tọkàn mọ́mọ́ ó ti fi ṣe sex toy nígbà tí òun gbàgbọ́ pé òun jayé kiri ìyàwó yẹn ti bọ́ ọmọ lọ́wọ́ after 20 years of marriage lónìí ó wá wẹ̀yìn wá rí pé ṣé ìgbéyàwó lélẹ̀ ó wá mí kì ìgbéyàwó ọ̀nà exciting fáwọn ọmọ ẹ̀ ọkọ tó yẹ kẹ́lòmíì ti fẹ́ ó ti fi ṣe bàbá aláàánú sẹ́yìn ó wá dé sẹ́yìn kan wá ń ṣakọ pé inú òun mi lè fẹ́ rú èèyàn báyìí gbogbo ọ̀nà ni o kò sẹ́ni tí ò fẹ́ ṣe rere ọ̀nà àti débẹ̀ ni problem ó mà ṣe o
ọ̀nà àbáyọ ayé ẹlòmíì láti lówó ẹlòmíì ti bú ọ̀nà àbáyọ sí ìṣeré ẹlòmíì ẹni tó wà lọ́wọ́ ẹlòmíì ṣe pé fún imagine tó bá pẹ́ ẹlòmíì ní Hánà pẹ́pẹ́ ayé tá a wà ó dẹ̀ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ téèyàn gbàdúrà tó ń sunkún pẹ̀lú ìbànújẹ́ wọ́n ti fi ṣe ayé tí sún gan fúnra ẹ̀ ó tún wá lọ síwájú náà lọ gbàdúrà kí ni wòlíì kọ́ sọ pa ní kí ló kàn ń ṣe ẹ̀yin obìnrin tẹ̀ kàn máa ń mu tí tẹ̀ máa ń wá sí inú ṣọ́ọ̀ṣì wá gbàdúrà ẹ̀ pé kò kọ́ ọtí mímu ẹ lọ ta o tákọ́ ẹ̀ tá a wà ẹ̀ ni àkàràmọ́ wòlíì àni ojú yẹn fọ́ ni sà ẹ̀ rí pé mò ń sunkún ni ṣé ẹ̀ tó mu tí yóò ń ṣe báyìí ni irọ́ Sátánì ó fẹ́ gbàrí ọwọ́ ẹ̀ nìyẹn kò fẹ́ kó mọ̀nà yẹn ṣùgbọ́n ọ̀rọ̀ ni sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ fi òye ọ̀nà ìmúṣẹ ẹ fi hàn mí tàbí ẹ fi òye ọ̀nà ìmúṣẹ yé mi Oh Lord, show me the way to the fulfilment of my promise. Ọ̀nà débẹ̀ ni wàhálà fún ọ̀pọ̀lọpọ̀. The way to the fulfilment of the promise. The way to the fulfilment of the promise. Ọ̀nà tí ìmúṣẹ yẹn fi máa wáyé kíákíá. Ẹ já sáré gba Jésù Olúwa. Ẹ fi òye ọ̀nà ìmúṣẹ hàn mí. Ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà òye ọ̀nà ìmúṣẹ. Olúwa ẹ fi hàn mí òye ọ̀nà ìmúṣẹ. Olúwa ẹ fi hàn ọmọ mi òye ọ̀nà ìmúṣẹ. Olúwa ẹ fi hàn aya mi òye ọ̀nà ìmúṣẹ. Olúwa ẹ fi hàn ọkọ mi òye ọ̀nà ìmúṣẹ. Olúwa ẹ fi hàn ìdílé mi. Olúwa ẹ fi hàn mí òye ọ̀nà ìmúṣẹ. Olúwa ẹ fi hàn mí òye ọ̀nà ìmúṣẹ. Olúwa ẹ fi hàn mí òye ọ̀nà ìmúṣẹ. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Oh my God. Ẹ wo iṣẹ́ tó yẹ kẹ́lòmíì ṣe bọ́ sí ọ̀nà àbáyọ ó ti bínú kù ń bẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Mo rántí arákùnrin kan ní ìjọba tẹ́lẹ̀. Bóyá arákùnrin yẹn ní opportunity láti máa gbọ́ ọ̀rọ̀ mi yìí. Wọ́n porúkọ wọn ní Bra Kingsley nígbà yẹn. Mo ṣe dárúkọ yẹn báyìí mo rí àwọn ènìyàn tó wà ní chọ́ọ̀chì wa lónìí tí wọ́n mọ bóra tí mo ń sọ yìí. Ọ̀gá yẹn kàwé ẹjọ́ wọ́n dẹ̀ brilliant ní ìwé wọn ní ìjọba tẹ́lẹ̀ ni wọ́n ló ti ṣẹlẹ̀. Wọ́n jáde yunifásitì báyìí wọ́n wáṣẹ́ èyí náà mọ Nàìjíríà kí yẹn jáde kọ́ ọmọ kàwé kí yẹn sanwó skul títí kó tó di pé wọ́n wáṣẹ́ tí ò ní rí. Ó parí iṣẹ́ ẹ̀ báyìí ó parí ẹ̀kọ́ ẹ̀ báyìí náà wọ́n wáṣẹ́ títí wọn ò rí náà àgbàtàn ríṣẹ́ kan o. Lẹ́ni ẹ bá sọ pé wọ́n á bá mi wá ní àwọn máa ti ń lọ vitamin mu ló dẹ̀ jẹ́ àgbàdua làbá gbàdúrà náà bá lọ náà bá dé wọn ní wọ́n lẹ́sà wọ́n ní mo jẹ́ mọ̀ pé 35,000 náà fẹ́ máa san fún wọn ní ibi mo ní 35 kíni wọ́n ní 1,000 ní máa yẹn ló wàá fi bẹ̀rẹ̀ fún wọn mo ní àgbàdua sí náà ni wọ́n ní ṣe ká gbàdúrà sí mo ní bẹ́ẹ̀ ni ẹ wo ẹ gbàdúrà yìí kí Ọlọ́run fi òye ọ̀nà ìmúṣẹ hàn yín kó fi hàn yín tọ́nà bá fọ̀nà yẹn hàn yín á yà yín lẹ́nu làbá gbàdúrà o lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ní mo ní bra ẹ lọ gbàṣẹ́ yẹn o wọ́n ní kí làwọn máa fi kún wọ́n ní bí ìgbà tí owó mọ́tò gẹ́rẹ́gẹ́ ló jẹ́ lóṣù àwọn akpẹ̀ sí calculate ẹ̀ níbi tí wọ́n ń gbé níbi tí iṣẹ́ wà go come a kù change bíi 400 naira lóṣooṣù ṣé kò ní jẹun ni ẹ̀rí wọ́n á dá ọgbọ́n kan tó pé ilé chọ́ọ̀chì làwa ń gbé ṣọ́ọ̀ṣì ò dẹ̀ jìnnà síbẹ̀ púpọ̀ so wọ́n á wà nílé wa láti Monday títí di Friday àti ilé wa náà ti máa lọ sí àti church náà ti máa lọ síbi iṣẹ́ àti church mo ní tẹ́mi Ọlọ́run sọ nìyẹn bóyá mi kan tọ́lọ́ fẹ́ ṣe ni pé kẹ̀kẹ́ máa fi yẹn pa owó dànù wọ́n ṣiṣẹ́ yẹn o ìyẹn ló máa ń yà mí lẹ́nu tí bá gbọ́ àmì tó máa ní o tẹ̀ ti sun wọn máa ní kí ló ń ṣe àwọn wọ̀nyí ẹ̀yin ò ka bíbélì rí àwọn ará bíbélì ni bẹ́ẹ̀ yóò so oṣù kìíní oṣù kẹta oṣù kẹfà ọdún méjì nígbà tó máa fi iṣẹ́ yẹn fún ọdún méjì ó ti dàbí pé ó ti fẹ́ dàbí Joseph nílé Pọ́tífà ọ̀gá wọn ti wá láìkí wọn àwọn iṣẹ́ ńláńlá àwọn náà fi lé lọ́wọ́ àwọn supervision ńláńlá torí quantity surveyor ní ọ̀gá yẹn wọ́n wá wà ní wọ́n lọ sí iléeṣẹ́ kan wọ́n lọ defend the project wọn níbẹ̀ ìyẹn pé wọ́n ní àwọn contractor tán fẹ́ gbéṣẹ́ fún kí gbogbo wọn wá o kó kàkó máa ṣàlàyé nǹkan tán lọ ṣe àwọn ló wá represent company wọn níbi tí wọ́n wà yẹn òun ni arákùnrin kan náà ti wà níbẹ̀ tó rí nǹkan táwọn present òun dẹ̀ wá láti company míì ó dẹ̀ approach wọn brother ẹ máa bọ̀ company wa àwọn àyàn ẹ̀yin tó gbóná gan ẹ gbóná jù mí lọ gan torí ọ̀gá tí mo ń sọ ọ̀gá Kingsley tí mo ń sọ ìbúra Kingsley tí mo ń sọ yìí àwọn ló win ni company wọn ló win torí pé wọ́n tún mo ní wọ́n brilliant kì í ṣeré wọ́n ní
wọ́n ní ẹ máa bọ̀ sálárì wọ̀ tó nǹkan o ṣùgbọ́n tẹ́ ẹ bá lè wá ọ̀gá wa máa ṣe yín dáadáa ọ̀gá kí sì wá béèrè ọmọ ìjọ wa yín wá béèrè pé èlò ní sálárì yín tẹ́ ní kò dáa yìí ó ní 350,000 ṣé àmọ́ èyí tí mo ló ń gbà 35,000 ẹ̀ tó ṣe sọ́wọ́ èdè 40,000 after 2 years ó ní èrè kílẹ̀ pé sá ó ní 350 ó ní ẹjọ́ ẹ jẹ́ ká pàdé ẹ̀rí màá ṣe bí à ń bọ̀ bí ní ọ̀sẹ̀ tó ń bọ̀ màá fún yín ní ànsà ìjọ náà sọ fún mi mo kàn bú sẹ́yìn ni mo ní ẹ̀yọ ìmúṣẹ yín nìyẹn ọ̀nà ìmúṣẹ ti gbà débẹ̀ mo ní ẹ máa wò kálẹ̀ ẹ̀ wá ṣiṣẹ́ yẹn iṣẹ́ tẹ̀ ń ṣe lọ́wọ́ ẹ̀ báwo lẹ ṣe máa gbà débẹ̀ kí ẹ ti bínú àwọn olóòótọ́ ni ọwọ́ kan báyìí náà gbà wọ́n o wọ́n bẹ̀rẹ̀ sí gba owó ńlá ìdámẹ́wàá ṣọ́ọ̀ṣì wa gan yàtọ̀ òótọ́ ni mọ̀ ìdámẹ́wàá 35,000 wàá mọ̀ ìdámẹ́wàá 350,000 ni yẹn ni pé sálárì wọn tẹ́lẹ̀ òun náà wá fi ń sàn ìdámẹ́wàá lónìí nígbà yẹn lọ́hùn mo sọ fún pé ẹlòmíì ọ̀gá tó yẹ kó sì máa bá ṣiṣẹ́ kó lè débi ìmúṣẹ ó ti kúrò níbẹ̀ ó ti bínú ti resign lẹ́tà resignation ó tó péjì 6 níbi tó bínú dé Jésù Olúwa ẹ fi òye ọ̀nà ìmúṣẹ hàn mí ẹ fi òye ọ̀nà ìmúṣẹ ẹ fi hàn mí oh Lord show me the way to the fulfilment of the promise oh my God Jésù Olúwa ẹ fi ọ̀nà ìmúṣẹ hàn mí ẹ fi hàn ọmọ mi ẹ fi ọ̀nà ìmúṣẹ hàn mí ẹ fi hàn aya mi ẹ fi ọ̀nà ìmúṣẹ hàn ìdílé mi ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa ẹ fi ọ̀nà ìmúṣẹ hàn mí bàbá Olúwa mo gbàdúrà ẹ fi ọ̀nà ìmúṣẹ hàn mí ẹ fi ọ̀nà ìmúṣẹ hàn ọmọ mi ní orúkọ Jésù Olúwa ẹ fi ọ̀nà ìmúṣẹ hàn mí Olúwa ẹ fi ọ̀nà ìmúṣẹ hàn mí Olúwa ẹ fi ọ̀nà ìmúṣẹ hàn mí bàbá Olúwa ẹ ṣàánú fún mi Olúwa ẹ ṣàánú fún mi ẹ fi ọ̀nà ìmúṣẹ hàn mí Olúwa ẹ ṣàánú fún mi Olúwa ẹ fi ọ̀nà ìmúṣẹ hàn mí gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ jẹ́ á tẹ̀síwájú ṣe nínú ìrìn àjò ayé ó tún wá tún ṣeé ṣe o kéèyàn tún máa padà sẹ́yìn kó máa rìn sẹ́yìn ibi tá a ti kọ́ bẹ̀rẹ̀ nìyẹn pé ó ṣe kéèyàn máa rìn síwájú kó máa tẹ̀síwájú in the journey of life it is possible to go backward nínú ayé tá a wà yìí ó ṣe kéèyàn máa rìn àjò yẹn padà sẹ́yìn ó ga ọ ṣe rí kí ló máa mú ìfàsẹ́yìn wá ní kété téèyàn bá kọ ọ̀nà Ọlọ́run sílẹ̀ tó bá ti sọ pé òun gbọ́n kékeré báyìí kò lóun gbọ́n pọ̀ kó lọ́kàn lóun gbọ́n kékeré báyìí kó wá máa distort ọ̀rọ̀ Ọlọ́run kó máa wá excuse bóun ṣe máa ṣe version tiẹ̀ níwájú Ọlọ́run àti ilẹ̀ mo fi dá yín lójú pé ènìyàn máa padà sẹ́yìn kó it's a matter of time ó lè tẹlomi gan tún wá burú débi pé a máa padà sẹ́yìn a máa yọ padà a máa yọ bígbà tí àwọn tó ń lo mọ́tò ọ̀rọ̀ mi máa yé wọn bígbà tí táyà bá ń yọ jò ó máa deceive wọn pé wọ́n á pẹ́ kán tó mọ̀ ìpáyé wọn padà sẹ́yìn tán wọ́n á pẹ́ kán tó mọ̀ wọ́n á sì máa wọ̀ pé ìgboro náà máa sọ tí wọ́n á fi bàjẹ́ tí yín ò ní bàjẹ́ lórúkọ Jésù Kristi ohun tó dẹ̀ máa ń fa nǹkan yọ kan ni téèyàn bá ti dọ́gbọ́n sí kékeré báyìí mi ní kó dọ́gbọ́n sí ńlá o kékeré ti tó ó ti tó káyẹ bẹ́ẹ̀ sí padà sẹ́yìn tí bíbélì sọ gan mo tún sọ fún wa Jeremiah chapter 7 verse 24 Jeremiah chapter 7 verse 24 bíbélì wípé ṣùgbọ́n wọn kò gbọ́ wọn kò sì fetí sílẹ̀ dípò èyí wọ́n ń tẹ̀ sí ọ̀nà agídí ọkàn wọn dípò kí wọ́n wá tẹ̀síwájú wọ́n ń rẹ̀yìn mo sọ lẹ́ẹ̀kan sí gbogbo etí tó ń gbọ́ mi ẹ ò ní rẹ̀yìn lórúkọ Jésù ṣùgbọ́n àṣírí ẹ̀ ló wà ń bẹ̀ yẹn Ọlọ́run ní ṣùgbọ́n kan gbọ́ tọkàn wọn yẹn náà máa ṣe gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run tá a bá rí ìránṣẹ́ Ọlọ́run nínú àdúrà ọ̀rọ̀ mi á yé wọn dáadáa ẹ máa fi ọ̀nà Ọlọ́run ẹlòmíì ntaari nǹkan tá a rí ni pé pásítọ̀ ẹ̀ ti gbéraga jù jáde aláì ti pọ̀ jù àwọn kan máa ń sọ dáadáa èmi náà rí báàsì yẹn o mo ní wọ́n tẹ̀lé mi délé ni à ń kọ̀ǹpẹ́ẹ̀lì yín kẹ́ ẹ ṣe nǹkan tí Ọlọ́run fẹ́ ṣe nǹkan tẹ́ ẹ rí mọ́ nìyẹn ẹ bá mi délé ẹ mọ̀ mi dénú ó máa ṣe màá kàn wọ ẹlòmíì báyìí màá ní àárẹ̀ ní pé ó máa ṣe àwọn Yorùbá pòwe kan wọ́n ní àtòrí ọjà ń sọ pé ta ló ń pariwo lẹ́ǹkùlé òun lọ́lẹ̀ gbẹ̀jà ìná dẹ̀ ń já o màá mi rí onídìpọ̀ kan gbọ́ tinú àwọn náà máa ṣe wá ní ọlọ́wà ní dípò kí wọ́n tẹ̀síwájú kí ló wá ń ṣe ó ní wọ́n ń rẹ̀yìn
oh God, gbogbo yẹn ló ní ìdí àdúrà tí mo fẹ́ pè ẹ̀yin ẹ lè má là kọjá, ó lè má jẹ́ gbogbo ara ńlá kọjá ṣùgbọ́n gbogbo àlọ́ ẹ̀ ká gbà á sọ fún Ọlọ́run gbogbo agídí ọkàn mi tó ń mú ìfàsẹ́yìn ẹ̀yin tó ń mú ìtẹ̀síwájú mi fà sẹ́yìn ẹ̀ bá ṣe máa sọ nìyẹn Jésù Olúwa ẹ dáríjì mi mo tí mo fi pè àdúrà yẹn tí mo sọ pé gbogbo agídí ọkàn wa kò sẹ́ni tí ò lágídí ọkàn agídí ẹlòmíì systematic agídí ni wọ́n á máa sọ fún amania yes sir ẹ má bínú sir yes sir mo ti gbọ́ sir ṣùgbọ́n kò ní gbégbèsè ẹ̀yọ kan lórí ọ̀rọ̀ yẹn tọkàn yẹn ló ṣe tinú yẹn ló ṣe nìyẹn agídí ọkàn náà ni ẹlòmíì alágídí sọ pé mi lè ẹ má bá mi sọ yẹn mi lè ṣe yẹn sir ẹ má bá mi sọ yẹn màmá mi lè ṣe yẹn mà ara agídí kan nìyẹn ìyẹn tiẹ̀ ṣì dá ṣe bọ́n sọ clearly bó tẹ́lẹ̀ ẹ máa sọ fún amania God bless you sir God bless you sir òun tẹ́ sọ yẹn gan ṣùgbọ́n kò ní ṣe ẹyọ kan nínú mẹ́fà tẹ́ ní kò ṣe agídí ọkàn náà ni all my heart stubbornness that is pulling me back, my progress. Oh Lord, forgive me. All my heart stubbornness that is pulling back my progress. Oh Lord, forgive me. Gbogbo agídí ọkàn tó mú ìfàsẹ́yìn tó mú ìfàsẹ́yìn bá ìtẹ̀síwájú mi tàbí tó mú ìtẹ̀síwájú mi rẹ̀yìn Jésù Olúwa ẹ dáríjì mi. Tó tọ́lọ́run bá sọ pé ẹ̀mẹ́ta ní kẹ́ gbé kìíní yẹn o wá gbé lẹ́ẹ̀mejì o wá pòṣe lẹ́lẹ́kẹta o gbé rárá nìyẹn níwájú Ọlọ́run bẹ́ẹ̀ ni mo sọ fún yín gbé lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run sọ fún ọba yẹn ẹ lọ pa gbogbo àwọn ará Amálẹ́kì run ó pa gbogbo ará Amálẹ́kì run ó dá ọba wọn sí ó dẹ̀ ṣe Ọlọ́run bí ìgbà tí ò fọwọ́ kàn rárá ni tí ìgbà tí ó kò pa ẹyọ ẹnìkan ni ló ṣe lójú Ọlọ́run gbogbo agídí ọkàn mi tó mú ìfàsẹ́yìn bá ìtẹ̀síwájú mi Jésù Olúwa ẹ dáríjì ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà gbogbo agídí ọkàn mi tó ń fa ìtẹ̀síwájú mi sẹ́yìn bàbá Olúwa ẹ dáríjì mi Olúwa ẹ dáríjì mi Olúwa ẹ wò ọkàn àwọn ọmọ mi o gbogbo agídí ọkàn wọn tó ń mú ìtẹ̀síwájú wọn fà sẹ́yìn lórúkọ Jésù Olúwa ẹ dáríjì wọn Olúwa ẹ dáríjì wọn tó nínú ìdáríjì ó ní ìtẹ̀síwájú wa Olúwa ẹ dáríjì ìdílé mi gbogbo agídí ọkàn wa tó mú ìfàsẹ́yìn bá ayé wa Olúwa ẹ dáríjì gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ohun tí mo ń sọ fún yín báyìí nínú àdúrà yẹn òun ni pé ohun ẹyọ kan péré tó lè mú ìfàsẹ́yìn bá ènìyàn tí Ọlọ́run dá òun ni kí kó pa mẹ́tọ̀ọ̀dù Ọlọ́run kó pàtì ẹ̀wà rí báyé ṣe dà báyìí gbà tí wọ́n fẹ́ gbọ́ orúkọ Jésù mọ́ wọ́n fẹ́ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run mọ́ kìsẹ́nì gan fúnra ẹ̀fẹ́ pásítọ̀ gan fúnra ẹ̀fẹ́ wà sí ọ̀rọ̀ Ọlọ́run mọ́ psychology philosophy gbogbo nǹkan tó bá kiri nìyẹn wọ́n á fi civilization wọ́n á fi túmọ̀ Bíbélì àní pásítọ̀ mi gan sọ pé irú èlé tán sọ ń bẹ́bí kò lè ṣẹlẹ̀ má jẹ́ tán náà pásítọ̀ ni o wọ́n kọ̀ láti fi òye Ọlọ́run yé àwọn èèyàn ni o bẹ́ẹ̀ ni mo ń sọ fún yín but rédèrèdè rábàrà bàbá yìí la máa gbé pò yìí ẹnu tí ìgbà tí pásítọ̀ sọ pé iṣẹ́ ìránṣẹ́ pé part time business politician lòun iṣẹ́ ìránṣẹ́ kí ẹ̀yàn kan máa fi pàwọ́ dà ní ẹgbọ́n Ọlọ́run mi Ọlọ́run ẹgbọ́ nǹkan tí bẹ́ẹ̀ sọ ni wọ́n ní wọn ò fetí sílẹ̀ rárá ntọ́kan wọn yẹn náà fẹ́ ṣe agídí ọkàn wọn yẹn ló fẹ́ mọ́mì ẹ fi tọkàn yín lẹ̀ wọ́n tà ń sọ fún yín Ọlọ́run jẹ́ ẹlẹ́rìí ló dúró sáàrin àwa àti ẹ̀yin pé come what may kò sí ohun tó lè dé nínú ayé yìí tó fi jẹ́ pé owó àpò yẹn ó máa jọ wá lójú la máa ranjú mọ́ ní orúkọ Jésù kò ní ṣẹlẹ̀ ayé ò ní bàjẹ́ débẹ̀ lórúkọ Jésù Kristi ó kó dóró yẹn ni àní mo bá mọ́mí kan sọ̀rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ wọ́n dẹ̀ bẹ̀ sí dúpẹ́ nígbà tá a sọ̀rọ̀ tán wọ́n ní àwọn tí ń lọ́ǹgì fún irú pásítọ̀ báyìí tó báyìí pé a kàn sọ ọ̀rọ̀ yẹn rọ̀ mo láì kéde tán ló yẹn wọ́n ní a sọ rọ̀ mo ní nǹkan tó rọ̀ ló wà nínú Bíbélì tí ìránṣẹ́ Ọlọ́run bá dẹ̀ ti wá mọ̀ ọ̀rọ̀ Bíbélì tó bá wá ń dán kó lè rí ojú rere àwọn ènìyàn tí ẹ ti bàjẹ́ nìyẹn mo á ní mọ́mì ẹ má láìkì mi o mo bẹ̀ yín o mo tún sọ báyìí ní openly o ẹ má kí lẹ fẹ́ láìkì mi fún mo níyàwó bóyá ẹ mọ̀ ìyá ga gọlọtọ bíi tèmi alóò ní níyàwó mo níyàwó tó láìkì mi mo dẹ̀ ní àwọn ọmọ tó láìkì mi so tẹ́nìkan bá ní òun láìkì mi máa bẹ̀rẹ̀ ṣé o ṣáà láìkì Jésù ni kò láìkì kí ló fẹ́ láìkì mi fún
má ṣe ọ̀rọ̀ yẹn lè look somehow létí ẹlòmíì òkodoro pátápátá ni torí pé tí ayé yín bá dáa lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ wa òun láyọ̀ wà kì í ṣe pé bóyá ẹ̀yin they are the biggest donor ṣùgbọ́n ẹ̀ ń fún wa ní ìròyìn ayọ̀ nípa ayé yín ó ń túmọ̀ sí pé ohun tá à ń sọ fún yín òkodoro ni káwa náà lè tẹra mọ́ ká lè máa ní ayọ̀ nú Kristi fúnra wa so mo bẹ̀ yín bá ṣe gbàdúrà yẹn aníṣẹ́ ṣe láti pa gbogbo there are a lot of things tọ́lọ́run máa ní kéèyàn ṣe tí ò ní dùn mọ́ nínú rárá wo bàbá ìgbàgbọ́ ni Abraham báwo lèèyàn ṣe ní bímọ láyé ó wá farúgbó ara bímọ Ọlọ́run wá kàn kọ́ síjọ́ kan ó dẹ̀ mọ̀ pé Ọlọ́run alààyè ni ó ní ọmọ yẹn kó fi ṣe sacrifice fóun who does that ṣùgbọ́n àwọn yìí wọ́n ti sọ ara wọn nù sínú orúkọ Jésù kò kàn wọ́n ohun tí ì bá ṣẹlẹ̀ ó fẹ́ carry out o kò pretend o tàbá mọ ibèlì dáadáa o bọ́lá òní mò ń test ẹ̀ ní bá máa ṣe ní máa fún ẹ ní nǹkan máa tún gbà padà irọ́ o ṣe báyìí ẹ lọ jẹran lé tàbá gba Ọlọ́run gbọ́ bẹ́ẹ̀ bí ọmọdé bẹ́ẹ̀ yẹn á gbádùn Ọlọ́run jù báyìí lọ mo gbàdúrà Ọlọ́run á ràn yín lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ń gbé ìgbésẹ̀ lórúkọ Jésù Kristi òótọ́ ni o òun kan péré lè mú ìfàsẹ́yìn wá o òun náà ni mo ṣàlàyé yẹn o òun kan péré ni kí create method tí ò make sense pé nílùú òyìnbó àwọn ọ̀rọ̀ tí mò ń gbọ́ nìyẹn nílùú òyìnbó wọn ní bá ṣe ń ṣe nìyẹn kéèyàn tó gbàwé ìgbélú máa rẹ́rìn wọn ni àwọn máa ṣe o how is it working for you? ó yẹ sọ fún mi báyìí nígbà tẹ́ wá gba visa yẹn báyìí tẹ́ wá lọ fẹ́ nìkan báyìí tẹ́ ti wá gba ìwé látọdún yẹn lọ́ọ̀dọ̀ ni how is it working for you? ṣé ti dé Eldorado yín? kò sẹ́ni tí mo bèèrè lọ́wọ́ ẹ̀ tó sọ fún mi pé àẹ́sà irọ́ ni búlúbúlú bálabàlá ni tó pé kì í ṣe ọ̀nà Ọlọ́run nìyẹn ọ̀pọ̀lọpọ̀ yín arrange marriage wọ́n ní that is the only way who tell you so arrange marriage ni what about Jesus Christ? Mo rántí ọdún kan lọ́hùn tí mo sọ̀rọ̀ yẹn pé gbogbo yẹn tẹ́ ẹ̀ fi ìwé níwèé tẹ́ ẹ̀ fi ń ṣiṣẹ́ ẹ lọ dá ìwé níwèé padà àwọn kan gbé ìgbésẹ̀ yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n dẹ̀ yin Ọlọ́run lógo tó pé Ọlọ́run ṣèwé tiwọn wọ́n á dìyàn lọ́wọ́ ìrìn àjò ayé ẹ̀ ni àwa yá ń sìn báyìí ẹlòmíà ti dé ìlú òyìnbó for the first 8 years tó ti wà ní òyìnbó ìwé níwèé ló fi ṣe throughout ó ti wá calculate gbogbo ẹ̀ pátápátá òun kàn ti lò 32 years nílùú òyìnbó ó wá ní òun fẹ́ gbàwé wọ́n á ní òkè kí ni ó fẹ́ gbàwé òkè àwọn ọ̀nà báyìí ni kò lọ gbà ó yà lọ ṣàwé ẹ̀jọ́ kó ó wá rí ìwé ṣàjọ ṣùgbọ́n 8 years yẹn ò lè reflect tó pé ìwé níwèé ló lò kò reflect nínú ayé ẹ̀ ṣé ni ò ti máa hot ara ẹ̀ díẹ̀díẹ̀ báyìí ẹ̀yin ọmọ Ọlọ́run method mo sọ ní gbangba tí tọ́lọ́run máa tún replay ẹ̀ fún gbogbo wa ní ọjọ́ ìdájọ́ wípé a ò create method rí nínú àjọ ayé wa Jésù yẹn nìkan ni oh my God a sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ ṣàánú fún mi lónìí ẹ dá ayé mi padà sí ojú ọ̀nà ìtẹ̀síwájú àdúrà yẹn kan wá sí mi lọ́kàn mo yẹn ń sọ̀rọ̀ yẹn ni mo lè rí kó lágbára oh Lord have mercy on me today return my life to the path of progress Jésù Olúwa ẹ ṣàánú fún mi lónìí ẹ dá ayé mi padà sí ojú ọ̀nà ìtẹ̀síwájú ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé o Olúwa ẹ ṣàánú fún mi lónìí Olúwa ẹ dá ayé mi padà sí ojú ọ̀nà ìtẹ̀síwájú ẹ dá ayé àwọn ọmọ mi padà sí ojú ọ̀nà ìtẹ̀síwájú Olúwa ẹ dá ọ̀nà ayé mi padà ẹ dá ayé mi padà ẹ dá ayé mi padà sí ojú ọ̀nà ìtẹ̀síwájú ẹ dá ayé mi padà sí ojú ọ̀nà ìtẹ̀síwájú Olúwa ẹ ṣàánú fún mi lónìí ayé mi Olúwa ẹ dá padà sí ojú ọ̀nà ìtẹ̀síwájú gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ jẹ́ ń pé ètò jọ bá ṣe gbàdúrà yẹn mo tún ètò tún jọ tó bọ́ sí mi lọ́pọlọ kábíyèsí Ọlọ́run Olúwa ẹ máa ṣe lónìí o ọ̀nà tẹ́ ẹ̀ ń gbé àdúrà yìí lọ báyìí ó máa mú ògo bá orúkọ yín báyìí àwọn èèyàn mo máa rí i pé àwọn èèyàn wọ́n máa bọ́ yọ ṣe ṣọ́ra bíi pé storm wà ìjì burúkú wà tó ká àwọn èèyàn mọ́ta fúdà wọ́n dẹ̀ rí ibi sápamọ́ sí Jésù Olúwa ẹ ṣàánú fún mi lónìí ẹ mú ayé mi dúró lójú ọ̀nà ìtẹ̀síwájú ẹ mú ayé mi dúró oh Lord have mercy on me today and make my life stay on the path of progress Jésù Olúwa ẹ ṣàánú fún mi lónìí
kẹ́ ẹ mú ayé mi dúró ní ojú ọ̀nà ìtẹ̀síwájú. Ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, Olúwa ẹ ṣàánú fún mi lónìí, Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Ẹ kẹ́ ẹ mú ayé mi dúró lójú ọ̀nà ìtẹ̀síwájú, ẹ má ayé mi dúró lójú ọ̀nà ìtẹ̀síwájú, ẹ mú ayé mi dúró lójú ọ̀nà ìtẹ̀síwájú. Bàbá Olúwa ẹ ṣàánú fún mi lónìí, àánú ni mo bẹ̀bẹ̀ o. Ẹ mú ayé àwọn ọmọ mi dúró lójú ọ̀nà ìtẹ̀síwájú, ẹ mú ayé aya mi dúró lójú ọ̀nà ìtẹ̀síwájú, ẹ mú ayé ìdílé mi tẹ̀síwájú, ẹ mú ayé ìdílé mi dúró lójú ọ̀nà ìtẹ̀síwájú. Olúwa ẹ ṣàánú fún mi lónìí, ẹ mú ayé mi dúró lójú ọ̀nà ìtẹ̀síwájú. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ tó tẹ̀síwájú. Ṣé nínú ìrìn àjò ayé ó ṣeé ṣe kéèyàn máa rìn yí lójú kan, kéèyàn máa yí lójú kan, ó rìn o, ṣùgbọ́n kò rìn lọ wájú, kò rìn lọ sẹ́yìn, ó wá ń yí lójú kan báyìí. In the journey of life, it is possible to go in circle. Be roundabout, ó bẹ̀ sí yí, ó dẹ̀ ń làágùn, ó dẹ̀ ń rẹ̀ káàtẹ̀ ló dúró lójú kan ni. Ṣé bí gbogbo ìrìn ẹsẹ̀ yẹn ò ní sí bẹ̀ mọ́, ṣùgbọ́n is going in circle. Bẹ́ẹ̀ ni ayé àwọn kan rí bẹ́ẹ̀. Pọ̀lọpọ̀ ló ń rìn lójú kan bẹ́ẹ̀. Wọ́n kàn yí ipò ni, gbogbo effort tí wọ́n fi sórí ayé wọn, they have nothing to show for it. Ó dàbí àwọn dáàdì kan, wọ́n ní ẹ̀sà, wọ́n ní àwọn onídàádúrà, mo ní kí ló dé, wọ́n ní owó oúnjẹ nìkan ló ń yọ. Ìgbé ayé tó ń yí lójú kan nìyẹn, oúnjẹ nìkan ló ń yọ. Wọ́n lò oúnjẹ náà o, kì í ṣe ohun tán fẹ́ o, ohun tán rí ni o. Ní orúkọ Jésù Kristi, Ọlọ́run á fún yín ní orí ọ̀fẹ́ láti máa jẹ nǹkan tẹ́ ẹ fẹ́, kì í ṣe nǹkan tẹ́ ẹ bá rí ṣá, lórúkọ Jésù Kristi. Tẹ́ bá dẹ̀ rí nílé mi o, bọ́n ṣe pọ̀ tó, wọ́n ní okay mọ́mì kí la máa jẹ lálẹ́ yìí, mọ́mì ní ọ̀lẹ̀ àti ògì ni. Ẹ máa gbẹ́ ọmọ mi ò jẹ́ ọ̀lẹ̀ àti ògì o. Okay kí ni wọ́n fẹ́ jẹ? Ọ̀lẹ̀ yẹn báyìí bread mo fẹ́ fi jẹ tèmi o. Okay mo ti gbọ́ bread wà. Then kí ni wọ́n fẹ́ fi jẹ ọ̀lẹ̀? Ti tèmi báyìí gàrí ni o, gàrí ni mo àti omi tútù ni mo like o. Wọn ìyẹn provision ti wà fún yẹn náà. Kí ni wọ́n fẹ́ jẹ? Mi ti jẹ ọ̀lẹ̀ rárá tèmi ẹjọ́, mi jẹ ọ̀lẹ̀, bread yẹn máa jẹ àti tea. Ṣé bọ́tà wà ń lé wọn ló wà? Okay àbí ó máa lo geisha. Ilé kan wà tó ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí mo mọ̀ dájú ṣáká. Ṣùgbọ́n bá ṣe gbàgbé pé agídí òun náà ṣe rówó ẹ̀wà tán fi ṣe ọ̀lẹ̀. tó yẹ pé gàrí yẹn dẹ̀kẹ̀rẹ́ wọn kò tí ka everybody tán. Náà ni àmọ́ mi kí la máa jẹ, wọn ní ọ̀lẹ̀ ni mo fẹ́ ṣe fún gbogbo wa, ọ̀lẹ̀ ọ̀lẹ̀ mo fẹ́ ṣe àti gàrí la máa jẹ. Kọ́mọkàn ni mọ́mí mi jẹ ọ̀lẹ̀ àti gàrí o, ọ̀lẹ̀ àti bẹ́ẹ̀ mo fẹ́ jẹ o. Wọ́n tí orí ẹ̀ bá wà nítòsí ìyá yẹn ara ń kó àfikàrà mọ̀ pé ṣáà rẹ̀ dá. Bẹ́ẹ̀ ni wọ́n sọ kì í ṣe tán rí, torí pé ayé wọn kò ṣípò lójú kan. Deuteronomy chapter 2 verse 3 ẹ̀gbọ́n ti bíi sọ ni Ọlọ́run ló bá àwọn Ísírẹ́lì sọ̀rọ̀ gbẹ, ó kàn rí wọn, ó kàn ṣàánú, ó kàn dé stage kó kàn ṣàánú wọn ni. Olùgà ẹ máa wọ àwọn ọmọ, àwọn ọmọ ẹlẹ́ran, ẹ wá àwọn bọ́ ṣe wá ń jẹ eégún. Ọlọ́run ló kàn mọ́ ṣàánú fún wọn. A ò mọ ọdún tí situation yẹn ti bá wọn, ṣùgbọ́n Ọlọ́run ló kàn kígbe lé wọn lórí ìjọ kan ní Deuteronomy chapter 2 verse 3 pé ó ní ẹ ti rìn yí agbègbè ilẹ̀ olókè yìí pẹ́ tó. Ó ní ẹ ti rìn yí agbègbè ilẹ̀ olókè yìí pẹ́ tó. Ẹ̀dẹ̀ ń yípo lórí òkè yìí. Àbẹ́ ẹ̀ mọ̀ pé the same place tẹ́ ẹ ti kú ò ní last week lẹ́ padà sí i ni. Ó ní nísinsìnyí ẹ yí padà sí ìhà àríwá. Ó ní ẹ gba báyìí lọ. Ó dẹ̀ yà mí lẹ́nu báwọn èèyàn ò ṣe realize pé ojú the same area làwọn wà. Wọ́n kàn yípo ṣá nínú ìrìn àjò yẹn. No wonder ara nǹkan tó fa ìrìn àjò 40 days wọ 40 years fún wọn nìyẹn. A sọ fún Ọlọ́run Jésù Olúwa, ẹ má jẹ́ kí ayé mi padà sí ibi tí mo ti bẹ̀rẹ̀ ìrìn àjò. Jésù Kristi, Jésù Kristi, Olúwa ẹ ṣàánú lónìí, Olúwa ẹ ṣàánú lónìí, Olúwa ẹ ṣàánú lónìí o. Oh Lord, don't make my life return to the starting point. Lóòótọ́ ni tó ń ṣe rere tẹ́lẹ̀, ṣùgbọ́n ayé tó padà sójú kan. Jésù Olúwa, Olúwa má jẹ́ kí ayé mi padà sí ibi tí mo ti bẹ̀rẹ̀ ìrìn àjò. Olúwa ẹ ṣàánú fún mi lónìí, ẹ ṣàánú fún àwọn ọmọ mi. Olúwa má jẹ́ kí ayé wọn padà sí ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ ìrìn àjò ayé wọn. Olúwa mú ayé mi tẹ̀síwájú. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà. Olúwa má jẹ́ kí ayé mi padà sí ibi tí mo ti bẹ̀rẹ̀ ìrìn àjò.
Oh Lord, don't make my life return to the starting point. Ayé mi Olúwa má jẹ́ ó padà síbi tí mo ti bẹ̀rẹ̀. Olúwa má jẹ́ káyé mi padà sí ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Olúwa ṣàánú fún mi. Mú ayé mi tẹ̀síwájú. Ẹ mú ayé mi tẹ̀síwájú. Olúwa mú ayé mi tẹ̀síwájú. Tọmọtọmọ ẹ mú ayé wa tẹ̀síwájú. Tayátayá ẹ mú ayé wa tẹ̀síwájú. Tọkọtọkọ ẹ mú ayé wa tẹ̀síwájú. Olórúkọ Jésù Kristi. Ayé wa má jẹ́ ó padà síbi tí a ti bẹ̀rẹ̀ ìrìn àjò. Olúwa ṣàánú fún wa. Gbọ́ àdúrà. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ọlọ́run mi o. Ọlọ́run mi o. Mo rántí dádì yẹn. Àgbàlagbà dẹ̀ ni wọ́n o. Wọ́n ti di elderly man. Wọ́n ń sọ̀rọ̀ lọ́jọ́ kan. Ẹ jẹ́ ìsọ̀rọ̀ tán sọ yẹn kí wọ́n á sọ ipò tán wà nígbà tán bá mi sọ̀rọ̀ yẹn. Wọ́n ń sọ tayọ̀tayọ̀ ni. Ayé wọn padà síbi tí wọ́n ti bẹ̀rẹ̀ ìrìn àjò. Lórúkọ Jésù ayé yín ò ní padà síbi tí wọ́n ti bẹ̀rẹ̀ ìrìn àjò. Ẹ ó máa tẹ̀síwájú lórúkọ Jésù. Dádì tí mo ń sọ̀rọ̀ yìí náà kàn sọ para ni. Wọ́n ní gbogbo ìlú wọn. Nígbà táwọn wà ní Ṣàngóde wọ́n láwọn ní the only person tó ń lo Peugeot 404. Wọ́n láwọn yòókù kò bọ́ mọ́tò rọmi sí báwọn ti mọ́tò. Wọ́n láwọn nìkan làwọn ní latest. Táwọn bá ń lọ nígboro báyìí àwọn orí máa ń tọ́ọ̀n sọ́dọ̀ wọn ni pé ẹ wọ ọkọ̀. Ẹgbẹ́ àtẹ̀yìn gun Bugatti nígbà yẹn ni. Ṣùgbọ́n tó ń bá mi sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí alágbàṣe ni wọ́n. Kì í ṣe contractor o. Contractor náà ní ká pè é. Tó tẹ̀ bá fẹ́ ṣánko igbó dí sí àràǹdílé yín ẹ̀ ń tẹ́ máa pè ní òun ló máa dà tó máa ṣán. Tá gbowó. Àríbómi tó yẹ pé oúnjẹ wọ́n á ṣe oúnjẹ fún wọn bá ti jẹ́ báyìí wọ́n lọ ṣẹ́ ń bomi nìyẹn. Ayé wọn ti padà síbi tí wọ́n ti bẹ̀rẹ̀ ìrìn àjò. Ó mà ṣe o. Ẹ wò ṣe tí àwọn tí ayé wọn padà sí ibi tó ti bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn sáìn tẹ́ fi máa mọ̀ ní pé wọ́n máa gbé nínú ògo àná bí bàbá yẹn ó lóun rántí ní gbogbo ìlú wọn òun nìkan ló ń gún fọ́ ó ń yọ̀ nínú ògo àná. Oh God á sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ má jẹ́ kí n gbé ayé mi nínú ògo àná. Ó wà important. Ògo gbọ́dọ̀ jẹ́ ògo tuntun. Ẹgbọ́n tí bíbélì sọ ni pé God daily loaded us with benefits. Ní ojoojúmọ́ Ọlọ́run ń lòdù wa. Ẹni tí ò ní gbé nínú ògo àná nìyẹn torí pé ọ̀tún lọ́jọ́ ń yọ fún orí Ọlọ́run ayé ẹ̀ ni progress ní ṣá. Jésù Olúwa ẹ má jẹ́ kí n gbé ayé mi nínú ògo àná. Oh Lord, don't let me live my life in past glory. Don't let me live my life in past glory. Jésù Olúwa ẹ má jẹ́ kí n gbé ìgbé ayé mi nínú ògo àná. Olúwa má jẹ́ ó ṣẹlẹ̀ sí àwọn ọmọ mi. Olúwa má jẹ́ káwọn ọmọ mi gbé ìgbé ayé wọn nínú ògo àná. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà. Olúwa má jẹ́ kí n gbé ìgbé ayé mi nínú ògo àná ní orúkọ Jésù Kristi. Ẹ má jẹ́ kí n gbé ìgbé ayé mi nínú ògo àná. Olúwa ṣàánú fún mi o. Ṣàánú fún mi tọmọtọmọ. Ṣàánú fún mi tayátayá. Ṣàánú fún mi tọkọtọkọ. Ṣàánú fún mi tìdílé. Olúwa má jẹ́ ká gbé ìgbé ayé wa nínú ògo àná. Olúwa ṣàánú fún wa. Olúwa ṣàánú fún wa. Bàbá Olúwa ṣàánú wa. Ọmọ Olúwa ṣàánú wa. Ẹ̀mọ́ Olúwa ṣàánú wa. Ẹ má jẹ́ ká gbé ìgbé ayé wa nínú ògo àná. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ tó tẹ̀síwájú ká tó mú apá mi gbọ́. Torí àkókò yẹn dúró dé nìkan. Nínú ìrìn àjò ayé ó ṣeé ṣe kí èèyàn máa lọ sókè o. Bẹ́ẹ̀ ni ìyàtọ̀ wà láàrin pé èèyàn tẹ̀síwájú àti pé ó ń lo òkè lẹ́yẹ ń fọ̀hún. Adébi tó wáyé tí ó kà mọ́. In the journey of life it is possible to go forward. Ó ṣeé ṣe bẹ́ẹ̀. It is to go upward ni. It is possible to go upward. Kó máa lo òkè ṣá. Ṣé ló dàbí ẹni tó bá sọ pé òun fẹ́ fọwọ́ mú àṣà lójú ọ̀run pé kó máa wo wá dúró jẹ́ ká máa wo àṣà ò ní pẹ́ kọjá lérí àyè o wà á rí máa kàn náwó mu ni kì í ṣàṣà ló náwó mu yẹn. Bóyá labalábá gan gbà mí téèyàn bá ṣọ́ra ara rí wọgbó bí tó ṣe ń lé labalábá lọ òun á sọnù ajá sómi. Proverbs chapter 15 verse 24 ẹ̀gbọ́n kan tó sọ ni. Oh God. Mo wo ìbéèrè Yorùbá nǹkan tí ìbéèrè Yorùbá sọ kọ́ yẹn. Ó ní the way of life winds upward for the wise. The way of life winds upward for the wise. Ìbéèrè Yorùbá yẹn wá sọ pé ó ní ọ̀nà ìyè ó ń lọ sókè fún ọlọ́gbọ́n irọ́ ọ̀nà ìyè kọ́ ọ̀nà ayé ọ̀rọ̀ tó wà ń bẹ̀ yẹn is Hebrew word called shay. Ayé ló ń jẹ́ bẹ́ẹ̀ ìgbé ayé living kìí ṣe ìyè kìí ṣe life irọ́ life tán sọ yẹn living
kéèyàn gbé ìgbé ayé ọ̀nà ayé ó máa ń lọ sókè fún ọlọ́gbọ́n tí bẹ́ẹ̀ lè sọ bẹ́ẹ̀ nìyẹn yẹn pé ayé àmà lọ kìsà ó ní kí ó má bàa sọ̀kalẹ̀ lọ sí ipò kú kò ní sọnù kò ní rámáyé lára ọ̀nà àmà lọ sókè ṣáání àmà lọ sókè ṣáání àmà lọ sókè ṣáání God a sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ mú mi ga sí i kẹ́ mú mi pọ̀ sí i oh Lord make me go higher and in abundance. Olúwa ẹ mú mi ga sí, Olúwa ẹ mú mi pọ̀ sí, ẹ mú àwọn mi ga sí, ẹ mú wọn pọ̀ sí, ẹ mú aya mi ga sí, ẹ mú aya mi pọ̀ sí, ẹ mú ìdílé mi ga sí, ẹ mú ìdílé mi pọ̀ sí. Ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà. Olúwa o, Olúwa ẹ mú mi ga sí, Olúwa ẹ mú mi pọ̀ sí. Ní orúkọ Jésù Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Olúwa ẹ mú mi ga sí, Olúwa ẹ mú mi pọ̀ sí. Ẹni tí mo bẹ̀bẹ̀ fún lónìí nìyẹn. Olúwa ẹ máa mú mi ga sí, Olúwa ẹ máa ga. Ọlọ́run tó wà níbi gíga, Olúwa ẹ máa mú mi ga sí. Ọlọ́run tó pọ̀ ní àánú rẹ̀, Olúwa ẹ máa mú mi pọ̀ sí, Olúwa ẹ mú mi ga sí, Jésù Olúwa ẹ mú mi pọ̀ sí. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Proverbs chapter 25 verse 7 mo fẹ́ ká sáré fàdúrà yẹn kan ẹ̀yọ́ ká tó lọ sínú àdúrà náà ká fàdúrà yẹn kan ẹ̀gbọ́n tí Bíbélì sọ ni ó ní for it is better that he say to you come up here than that you should be put lower in the presence of the prince whom your eyes have seen. Bí sọ pé ó dá ó pé fún yàn kó lọ sọ fún yàn wípé ó yá máa bọ̀ lókè máa bọ̀ oh God máa bọ̀ lókè ju kéèyàn jókòó pẹ̀lú àwọn olówó nsàlẹ̀ nítorí tí a ti sọ nìyẹn nǹkan tí gbogbo kan tí bẹ́ẹ̀ lè yẹn tí a ti sọ nìyẹn àwọn my brother is very rich ẹ̀yìn lójókòó tí ògo ní fọlọ́. My help me my uncle he has money my senior brother kò lè fi ọ̀rọ̀ our junior brother ṣeré my help me my auntie ìtọ́ ẹlòmíín bá kiri nìyẹn ṣùgbọ́n bí ẹ sọ pé ó bá pé èèyàn tọ́nà bá sọ fún yàn fúnra ẹ̀ pé ó yẹ máa bọ̀ lókè kéèyàn máa compete pẹ̀lú àwọn ẹni tòkè oh God kéèyàn máa fi agagbága pẹ̀lú àwọn ẹni tòkè kéèyàn máa fi èyí tí èèyàn bá gbá bọ́ kó máa retí ẹ̀sùn kẹrẹ́ tó máa jábọ́ lọ́wọ́ wọn kéèyàn máa bá wọn kọ̀ oh God bíbélì máa dùn ká o ọ̀rọ̀ Ọlọ́run dẹ̀ pé kò sí àbùlà níbẹ̀ fún àwọn tó fẹ́ ṣe rere ni o kì í ṣe àwọn tó gbé social media òun náà fi translate ọ̀rọ̀ Ọlọ́run torí àrí nǹkan rere ní social media àdè nonsense ló wà pọ̀ jù rere lọ́nbẹ̀ á sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ fi àyè gbà mí ní ibi gíga ẹ fi àyè gbà mí ní ipò gíga tọ́nà bá fàyè gbà yàn Ọlọ́run á create seat fún yàn lọ́dọ̀ àwọn ẹni tòkè Ọlọ́run á create seat fún yàn á create seat fún àwọn ọmọ èèyàn lọ́dọ̀ àwọn ẹni tó níláárí á create fún ìdílé èèyàn lọ́dọ̀ àwọn ẹni tí ọ̀nà wọn ti là bẹ́ẹ̀ ni ìyẹn náà máa bá àwọn rub mind ṣe pé àwọn máa dúró lẹ́nu tá máa tọrọ èyí tó máa gbọ̀n sílẹ̀ oh Lord make space for me at a higher place in higher positions. Lord make space for me kọ́lọ́n kó fi àyè lẹ̀ fún wa kọ́lọ́n kó fi àyè gbà wá tájú ló àyè sọ nìyẹn Jésù Olúwa ẹ fi àyè gbà mí ní ipò gíga ẹ fi àyè gbà mí lọ́dọ̀ àwọn ẹni tó ti ga Olúwa ẹ pè mí kémi náà wá sókè ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa ẹ fi àyè gbà mí ní ibi gíga ẹ fi àyè gbà mí ní ipò gíga bàbá Olúwa lọ́dọ̀ àwọn ẹni tó rí ṣe lọ́dọ̀ àwọn ẹni tí Ọlọ́run ti gbà fún lọ́dọ̀ àwọn ẹni tí ó ní ọrọ̀ láyé lọ́dọ̀ àwọn tó ní ipò ńlá Olúwa ẹ fi àyè gbà mí láàrin wọn ẹ jẹ́ ká ka èmi náà mọ́ wọn lórúkọ Jésù Kristi Olúwa ẹ ṣàánú fún mi lónìí Olúwa ẹ ṣàánú fún mi lónìí ẹ wí fún èmi náà pé kí n máa bọ̀ lókè Olúwa ẹ pàṣẹ fún ayé mi kó máa bọ̀ lókè ẹ pàṣẹ fún mi kí n máa bọ̀ lókè Olúwa ẹ pàṣẹ fún mi kí n máa bọ̀ Olúwa ẹ pàṣẹ kí n máa bọ̀ níbi gíga níbi tó dáa lórúkọ Jésù Kristi gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ dákun ẹ jẹ́ ká lọ sínú àdúrà nù wa ká lọ béèrè lọ́wọ́ Ọlọ́run ká lọ bẹ̀bẹ̀ ká lọ ṣìpẹ̀ ká lọ bá Ọlọ́run sọ̀rọ̀ ní ẹ̀dùn ọkàn wa gan àwọn nǹkan tá a rẹ̀ dé àti sọ fún ẹnikẹ́ni ó yẹ máa gbàdúrà ẹ má ti jẹ́ ká lọ sínú àdúrà náà ẹ má dòde ẹnikẹ́ni ibi làkàn máa ti ń change posture wa mo recommend kẹ́ wà lórí ìkúnlẹ̀ níbi tá a wà mo recommend ẹni o bẹ́ẹ̀ ni ènìyàn náà ṣé kí jókòó ti di school báyìí well tẹ bá ka Ọlọ́run sí old baba ẹ̀rìsọ náà ṣùgbọ́n fún ìgbọràn sí ọ̀rọ̀ ẹ̀ olùmọ̀dájú ẹ máa gbàdúrà ẹ máa bẹ̀bẹ̀ ẹ máa ṣìpẹ̀
ẹ máa béèrè, ó yẹ má dúró. Jésù Kristi, ẹ rán àánú yín lónìí, ẹ rán àánú yín lónìí, ẹ rán àánú yín lónìí. Olúwa ẹ ṣàánú fún àwọn ènìyàn wọ̀nyí, Olúwa ẹ ṣàánú fún àwọn ènìyàn wọ̀nyí, Olúwa ẹ ṣàánú fún àwọn ènìyàn wọ̀nyí. Olúwa ẹ dá wọn lóhùn, Olúwa ẹ dá wọn lóhùn. Wọ́n ti béèrè, Olúwa ẹ máa dáhùn. Wọ́n ti ṣìpẹ̀, Olúwa ẹ máa dáhùn. Lórúkọ Jésù, Olúwa ẹ ṣàánú wọn. Olúwa ẹ gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa, ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa, àwa yìn orúkọ yín lẹ́ẹ̀kan sí. Afọpẹ́, àfìyìn, àfògo fún orúkọ yín. Àjúbà yín ò nítorí pé ẹ ṣeun, nítorí pé àánú yín dúró láéláé. Ọlọ́run Ábúráhámù, Ọlọ́run Ísákì, Ọlọ́run Jákọ́bù. Ẹni èyí ni orúkọ mi àti ogún fún láti ìran dé ìran. Orúkọ náà là ń pè bàbá yìí o. A bẹ̀bẹ̀ lónìí ní orúkọ Jésù Kristi, ẹ mú ayé wa tẹ̀síwájú. Gbogbo ohun tó lè fa ìfàsẹ́yìn nínú ayé wa lórúkọ Jésù, a fẹ́ kẹ́ identify wọn, kẹ́ ṣàwọn jọ, kẹ́ dáná sun wọn. Bẹ́ẹ̀ ni ó ṣe lórúkọ Jésù Kristi. Tá a bá rí ẹnikẹ́ni nínú ayé wa lọ́wọ́lọ́wọ́ báyìí, èyí tó jẹ́ pé òun gangan ni orísun ìfàsẹ́yìn ayé wa, lórúkọ Jésù Olúwa ẹ pín wa níyà, Jésù Olúwa ẹ pín wa níyà, Olúwa ẹ pín wa níyà. Mo ní tá a bá rí ẹnikẹ́ni ni mo pè é, ẹnikẹ́ni tí ì bá jẹ́ tó jẹ́ pé òun ni orísun ìfàsẹ́yìn fún ayé wa, ní orúkọ Jésù Kristi Násárẹ́tì, Olúwa ẹ pín wa níyà lónìí lórúkọ Jésù Kristi. Mo gbàdúrà bí Ọlọ́run ti bẹ́tẹ̀ mi ẹ̀ bẹ̀ láàyè pé láàárín àwọn agbo àwọn ẹni tó ti ṣoríire, Ọlọ́run á wá àyè fún wa níbẹ̀ lórúkọ Jésù Kristi. Mo ní láàárín agbo àwọn ẹni tí ọ̀nà wọn ti là, láàárín agbo àwọn ẹni tí wọ́n ti gòkè, ní orúkọ Jésù Kristi, mo ní Ọlọ́run ṣí ọ̀nà fún wa lórúkọ Jésù Kristi. Ọlọ́run fàyè gbà wá, Ọlọ́run fàyè gbà àwọn ọmọ wa, Ọlọ́run fàyè gbà ìdílé wa ní orúkọ Jésù Kristi. Ọlọ́run fàyè gbà wá lórúkọ Jésù Kristi. Gbogbo ìrìn àjò tó ń yípo lójú kan, ó dópin nínú ayé yín lórúkọ Jésù Kristi. Àti àtẹ̀yàn, àtọmọ, àti ará, àti ẹbí yín, gbogbo ìrìn àjò máa yí lójú kan ṣá fún àìmọye ọdún ní orúkọ Jésù Kristi. Bí a ṣe wá láti ọ̀dọ̀ Ọlọ́run ní ọjọ́ sí tó sọ fún àwọn ọmọ Ísírẹ́lì pé ẹ ti yíká orí òkè yìí pẹ́ tó, ẹ máa tẹ̀síwájú. Ọlọ́run pàṣẹ fún ayé pé kó tẹ̀síwájú, bẹ́ẹ̀ ni ó ṣe yí lórúkọ Jésù Kristi. Ògo Ọlọ́run yóò tún farahàn lẹ́ẹ̀kan sí o. Agbára wà láàyè Ọlọ́run yóò ṣiṣẹ́ fún yín. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kí Jésù Kristi Olúwa, ìfẹ́ mọ́ ti Ọlọ́run, ìdàpọ̀ ti ẹ̀mọ́ kó máa bá wa lọ. Orí ọ̀fẹ́ rẹ̀ yóò bá wa délé, orí ọ̀fẹ́ rẹ̀ yóò pẹ́ sínú ayé wa. Orí ọ̀fẹ́ Ọlọ́run lórúkọ Jésù Kristi kò ní fi wá sílẹ̀. Orí ọ̀fẹ́ Ọlọ́run lórúkọ Jésù Kristi, a ó jẹ́ gbádùn ẹ̀ kalẹ̀. Bọ́lọ́run ti bẹ́tẹ̀ mi ẹ̀bẹ̀ láàyè, a ó máa yin Ọlọ́run ṣá. Ọ̀rọ̀ ẹ̀rí á jábọ́ lẹ́nu wa o, nítorí pé Ọlọ́run á tún ṣe wá lógo. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you. Are you ready for a life-changing encounter with God? Join us for the Fire Conferences in London and Freiburg, where you will experience Spirit-filled prayer that ignites your passion for God, Insightful teaching that transforms your mind and heart, deep connection with God that brings healing and restoration, divine blessings that empower you to fulfill your destiny. Pastor Sam Adeosun and other anointed pastors who will minister the word with power and authority. The London Fire Conference will take place at St. Luke's Church, Hillmartin Road, London on Friday, August 9th, 2024 at 5 p.m. Theme: He led captivity captive. While the Freiburg Fire Conference will take place at Evangelical Free Church of Freiburg on Friday, August 23rd and Saturday, August 24th, 2024. Theme: All Powerful, All Knowing. Don't miss this opportunity to be ignited by the fire of God. God will be there. Be there. Be there.